ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ nínú àwọn tẹ́jọ́ ń jẹ́ pásítọ̀ ẹni inú ẹ̀dùn sí ìrìn àjò Àgbàlá Gabriel kéré. Only Jesus TV. Mo kí gbogbo ojú tó ń wo ní Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wò kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa tún tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́tẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn. Ṣé tó Àgbàlá Gabriel only ìṣẹ́jú 5 péré lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí. Yorùbá ní ààbọ̀ ọ̀rọ̀ la sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdí bí wọ́n ṣe wínú kò sẹ́ni kankan tí wọ́n lè sọ ààbọ̀ ọ̀rọ̀ fún tó lè dénú ẹ̀ tí ó dòdìdí àfẹni tí ààbọ̀ ọ̀rọ̀ ń bẹnu ẹ̀ tẹ́lẹ̀ inú ẹni tí ààbọ̀ ọ̀rọ̀ ń bẹnu rẹ̀ ní Àgbàlá Gabriel wà ẹjọ́ gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà ẹ̀yin tó lórí ò ní dìbì mọ́ yín lọ́wọ́ ẹ̀yin tí dùnú yín ò ní dìbànújẹ́ ẹ̀yin tẹ́kùn ò ní parí ẹ̀rín ẹ bá mi sí à program yìí ẹ bá mi sí ààrẹ lógúnlógún ẹ sí ààrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ sí ààrẹ kọ́ káàkiri àgbáláyé kọ́ dọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ òun àti Muyideen Charger alábàárù Bódìjà mẹ́sẹ̀jì mi lélẹ́yìí anẹ́sù ẹ̀jì yẹ́sùn èèyàn pọ̀ gé èèyàn pẹ́já o ènìyàn ọ̀dẹ̀ sí sẹ́wọ̀n bí ẹ̀gúsí. Pastor Gabriel, don't talk with anybody on behalf of this issue. Message mi fún Àgbàlá Gabriel nìyẹn. Má invite Àgbàlá Gabriel. Má invite kẹ́nìkan kan kò fẹ́ interview ẹ. Pastor Àgbàlá Gabriel, ẹ má gba ẹnìkankan láàyè láti kò fẹ́ interview. Ẹ má gba ẹnìkankan láàyè pé ń bo lọ̀rọ̀ dé dúró. Lẹ́yìn àwọn tẹ́ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ ju aláṣìírí ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ tí wọ́n jí olóríire yẹn bíi Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel èèyàn bẹnu èèyàn ẹ̀mí bẹnu ẹ̀mí bí kúlí ọ̀bá dẹ̀ pa ní tòdí ò lè pààyàn. Àwọn kan ni wọ́n ń tan Muyideen Charger alábàárù Bódìjà àwọn tí wọ́n ń tan náà kò gbọ́dọ̀ burúburú ká má rí nínú àwọn tí ẹ jẹ́ ẹ̀fọ́rọ́mẹ́tì Àgbàlá Gabriel nínú wọn. Inú èèyàn tó burú jù á rí nínú ẹlòmíì tó jọ ọmọ ìjọ tó jí onílara á rí nínú ẹlòmíì tó jẹ́ ẹ̀fọ́rọ́mẹ́tì tó jí onílara irú àwọn èèyàn yìí wọ́n lè súnmọ́ Àgbàlá Gabriel láti fẹ́ gbọ́ tẹnu ẹ̀ kí wọ́n lọ́rọ̀ yìí pé kí ni táwọn fẹ́ ṣe ní sùtà aláburú àmọ́ kú lamọ́ àwòkọ́dún náírà lélẹ̀ àdìbì àti fọ́ àwòlọ́ àwò gbogbo gbàtẹ́ bá ń konú ogun àṣì Olúwa àṣì Olódùmarè ọmọ panẹ́nà ọlá àpọ́nlá Al-Qur'an. Àgbàlá Gabriel ẹ má àlẹ́ ẹnìkankan láti interview yín bẹ́ẹ̀ bá pè lórí fóònù Àgbàlá Gabriel ẹ mọ̀rú mẹ́sẹ̀gì tẹ́ jù sẹ́ni tó pè lórí fóònù èsì tí àbúyọ́ tó ń rìkọ́dù àbí òrùkọ́dù alámù bẹ́ẹ̀ bá bá ń sọ̀rọ̀ ní WhatsApp Àgbàlá Gabriel ẹ mọ̀rú bẹ́ẹ̀ ṣe reply rẹ̀ torí pé ènìyàn ló burú jù ènìyàn nìkà ènìyàn ló dájú ènìyàn ló lè ènìyàn ló dalẹ̀ àwọn amẹnisẹ́ pọ̀ nú ènìyàn afàìmẹnisẹ́ ní pọ̀ nú ènìyàn àṣẹnibánidárò pọ̀ nú ènìyàn aládùúgbò burú pọ̀ nú ènìyàn ọ̀rẹ́ rẹ́rùn pọ̀ nú ènìyàn Olúwa máa kọ́ wa máa ṣe mẹ́sẹ̀jì mi ni ẹ fún Àgbàlá ẹ jẹ́ bá mi sí à program yìí ẹ jẹ́ kó gún fẹ́ra gbogbo ẹ̀yin blọ́ọ̀gì ẹ bá mi gbé Àgbàlá Gabriel má jẹ́ kẹ́nìkan kó ọmọ ìrìn àjò inú ẹ kò séyàn o Yorùbá máa sọ pé ní rẹ má kò léèyàn àmì ètèmi mọ̀ ní pé olódodo ò ní ṣubú sípò kà bákan náà gbogbo ẹ̀yin èèyàn mi wàláhì àwọn ọlọ́pàá sọ 11 wọ́n ń ṣe aláburú o gbogbo tí ń lọ lórí ọ̀rọ̀ Muyideen Charger
Muideen Alábàárù Bódìjà àti Pastor Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ni kankan bá sọ kún ọgbọ́n ní social media irọ́ ni pàápàá jogún ọlọ́pàá tẹ́ bẹ ní sùn lẹ́bùn anybody wọn náà wọ̀ online wàláhì Rabbul Kaaba wọn àjẹ́ sábòsí bàbá sábòsí ẹ̀ mọ̀ pàwọn kan ó tú jáde wọ́n yìí ti ẹ̀ sá lábòsí mo ti fi sí ti wọn rí mo sọ lánàá àwọn kan ti rọ́ọ̀pù mi rí tí wọ́n gbé kéèsì mi déwájú wọn wọ́n wù ọmọlúwàbí gan. àlùfáà àwọn Jimoh Abdulwasi àbúrò ní sẹ́yìn ara àwọn aláàánú ìsìláàmù nu afẹ́ rapánu odidi èèyàn kan tá a rí rèé. Pastor Àgbàlá Gabriel don't open your mouth to anybody. Don't open your mouth to anybody. Don't open your mouth to anybody. Ńlá àyàfi àwọn tẹ́ ẹ jọ rí òru ara yín àti bu ara yín. Starting from Kẹ́hìndé Àgbàlá Gabriel because he stand full for you. But kẹ́ni kẹ́kẹ́ pẹ̀lú ọ̀sẹ̀ gẹ́ lórí fóònù. Àwọn Pastor Àgbàlá Gabriel even on behalf Christianity. Torí mo wà wọ́ndà yìí pé ọ̀pọ̀lọpọ̀ wọn pátá àríire bánijẹ ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ nínú àwọn tájọ́ jẹ́ pásítọ̀ ẹni inú ẹ̀ dùn sí ìrìn àjò Àgbàlá Gabriel kéré àwọn kan inú wọn dùn o kódà ọ̀pọ̀ ń pè mí lábí aṣọ àmọ́ yóò máa rí fún oníkálukú gẹ́gẹ́ bí ìwà rẹ̀. Àgbàlá Gabriel onítàn òun gbọ́dọ̀ jà o onítàn òun gbọ́dọ̀ jà o ẹni Ọlọ́run bá bẹ̀ lẹ́yìn fún onítàn òun gbọ́dọ̀ jà o. Àgbàlá Gabriel ẹ máa bá ṣe ti ń lọ máa ṣàánú lọ kódà tí Àgbàlá Gabriel bá wà live ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Muideen nìkan kó jáde lórí programu yìí. Oore tó dẹ̀ ń ṣe má jẹ́ oṣù ọ àánú tó ń ṣe má jẹ́ oṣù ọ àfààní àrọ ìmúna làwùnà síbú wà fírùn àfàgbà ní gbogbo ẹni tí bá ti ń ṣàánú ọmọlàkejì láwùnà síbú wà fírùn irú ẹni bẹ́ẹ̀ ní gift tó pọ̀ wọ́n ní ta ní ọ̀sùn tó ń lẹ́sàn ọ̀rọ̀ ẹ̀sìn kan ní léyìí sẹ́ ṣèbálàájì ni mí mo ṣe kírun aago 4 tán ní àfa akẹ́kọ̀ọ́ ní ojúwe Ọlọ́run fún mi àbòsí tẹ̀yìn ṣe ni mi ní báyìí ṣe ọba tó ní mí dẹ̀ tó mi ilé ara mi mò ń gbé láì 2006 2005 mo ti sàràfà 2008 mo ti gun ọkọ̀ mo kọjá kẹ́nìkan sọ pé àfa yẹn ń wá ntí ọ̀jẹ̀ tó a bá tún wá ní mò ń wá ntí mo máa jẹ ṣé wọn ló fún mi ni Ọlọ́run ni ó fún mi ọdẹ mọ àwọn tí ọ̀ràn ọdẹ tí ń rán àwọn tí ọ̀ràn. What is your problem? Àfààní àrọ ìmúna Àgbàlá Gabriel wọ́n sọ̀rọ̀ àṣírí kọ̀kọ̀ rẹ fẹ́ni kankan ẹni kankan já wá lójú ẹsẹ̀ lọ fura sẹ́nibọ́dì. Májọ sọ̀rọ̀ àwọn di mímíkì. Májọ sọ̀rọ̀ àwọn di mímíkì. Ètò dá mi lójú nípa àfààní àrọ ìmúna làwọn nà síbù wà fìrù. Gbogbo ẹni tí bá ń ṣàánú èèyàn ó ní bónọ́ọ̀sì tó pọ̀ tó pọ̀ lọ́dọ̀ ta ni o wọ́n ní mi ráàmàtí ràmánì jálàjálàlù Ọlọ́run ni ó máa san aláàánú lẹ́san olóore. Àgbàlá Gabriel Ọlọ́run bẹ lẹ́yìn ẹ àtìlẹ́yìn Ọlọ́run sì ní fi ọ́lẹ̀ gbogbo bí ọ̀rọ̀ ibà ń lọ làwọn ń tẹ̀lé má fọ́ south má jẹ́ kí wọ́n mú ẹ lóhùn bí kú ilé ọba pa ni tòdí ò lè pa ẹ bá mi sí à program yìí Salamu Alaikum Ọ̀nà Òdodo TV ẹnu ẹ̀ lájọ wa ń.